ọlọ́wọ́ kábíkábí mọ ìyá ọba mi tí kábí kúrò lórí ọmọ ẹlòmíì ń bọ́ ń lọ́ba aláìmọye àní tútù ní sílẹ̀ nígbà ogun ayé bá dé ní ọba mi tí gbanilágbà tí ń gba ayé bá kọ́ ni ó tún dìlú òkè ọdẹ bàdà dẹra ìyẹn nípínlẹ̀ Kwara lọ́dọ̀ àyọ̀ká tèmi owó mama Malik ayé wọn nígbàjá ilé àfijú onígbàkọ́ ní rélùwé line níjọra happy birthday ọlọ́màmá Mọ́túnráyọ̀ wọ́n lọ lọ́lọ́dún kan lónìí àyọ̀ká long life and prosperity ní fún ọ ó pẹ́ láyé ayé òní yíyọ̀ ń sà ẹni ẹlẹ́ni ò sì ní gbàṣẹ rẹ̀ ṣe lórí ọmọ obìnrin àjèjì ò ní ṣèyá fáwọn ọmọ rẹ̀ ẹ̀mí rẹ̀ ó gùn nínú owó ọlá àtàlàáfíà àlàáfíà ara rẹ̀ ò sì ní di fíafíà ò ní fàìsàn ló gbà. máa wọlé mọ́ rárá ọmọ wọn lókè ọdẹ bàdàdẹ́ra ńlẹ́ òjàre àyọ̀ká òdì ọmọ bá rí ọlá ara rẹ̀ sà ọmọ ẹ̀yìn ọmọ epo ọmọ fẹnisẹ́kọ́ ń kò fẹnisẹ́kọ́ níbí rẹ̀ sánú ọmọ bọ́ọ̀lẹ́ òbúpọ̀ ní ọmọdé lára bí wọn la máa dúdú lẹ́gbọ̀n pupa làbúrò nílé bàbá yín tó ṣe pé nítorí pé wúrẹ́ kú náà fi mẹ́wúrẹ́ jiyàn ń bàgùntàn ló kú náà fi mágùntàn jẹ́ka nílé yín tó ṣe pé àgbéjọ́lẹ̀ gbèrú ẹ̀sìn gẹ̀gẹ̀gẹ̀ wọ́n ní tó bá ń dun gbogbo èèyàn lọ́tí kẹ́ni mọ́dún rẹ̀ sà lọ́tí ó jàre àyọ̀ká àwọn èèyàn mi láwọn ò mọ tẹ̀ ń jẹ́ tẹ́ ẹ fi ń pọ́n rọrọ bí epo adùn èdè mo wá ń fún wọn lẹ́sìn pé epo là ẹ jẹ́ jayé nírẹ̀sà mo kí ọ àyọ̀ká tèmi apọ́nbẹ́po rẹ̀ ayé wọn nígbàjá ilé adísọ́lá làwọn olówó orí rẹ̀ ọmọ kẹ́kẹ́ ogun òkò kúkú àlàkẹ́ ọmọ ajíbọ̀rọ̀ tó ti gbàjàbọ̀ wọ́n ní bójú bá ṣe méjì àwòrán ní olówó orí rẹ̀ wọ́n ní bẹ́sẹ̀ bá ṣe méjì ayẹ̀nà wọ́n wá ní tí bàdí bá ṣe méjì àjòkó lórí ẹni téńté ní bàbá tó bí ọlọ́mọ àyọ̀ká ó ti ṣe tọdún yìí ná bí tẹ́lẹ̀gàn ló kù òjàre àìmọye ọdún ló ṣiṣẹ́ lókè pẹ̀lógún ọlọ́run àyọ̀ká olólùfẹ́ rẹ̀ lamọ̀rí nílé iṣẹ́ wa amap entertainment concept bàbá àwọn ọmọ rẹ̀ the honey yọtí owó bàbá Malik Adísọlá ọmọ àjòwúyọkan lẹ́nu ikú ẹlẹ́rìí ni ọmọ àjòwúyọkan lẹ́nu àràgẹ́jẹgúdú ọba àgbàjà òkò wẹ́kú ìdí ẹ̀wẹ́kú òkò tẹ́mi rẹ̀ owó rí ẹni Adísọlá ọmọ bá wá kúkú jorí ẹni lọ bá máa wò yí rẹ̀ ní ọkọ̀ ọmọ bàrà gbákígbá torí gbákígbá ní kẹ̀kẹ́ sọ ọmọ wò yí rẹ̀ ní ọkọ̀ ọmọ bàrà ẹrúkẹ́rú abẹ́lálá lẹ́nu mo kí ọkọ tó mọ yáyá ọwọ́ rẹ̀ ò ní kọ̀sàlẹ̀ àpò ọlá rẹ̀ ò ní rẹ̀yìn lógún ọlọ́run òun ló ní ká sẹlẹ̀bírẹ̀tì rẹ̀ nítorí pé obìnrin àlùbáríkà ní ọ Mọ́tì Malik happy birthday mo kí ọ ṣe ni kó o máa polongo iléeṣẹ́ wa amap entertainment concept fáwọn èèyàn rẹ̀ pé kó máa gbé bẹ́ẹ̀dẹ́ pàkéjì wọn bọ̀ nílé iṣẹ́ wa bó sì jálága àdúrà àtijọ́ kò ní gbogbo ẹ̀